Jẹ́ káwọn èèyàn mọ orúkọ yín. Orúkọ tèmi ní Aláàjì Àbúrò Lásùkà tó jẹ́ Ẹ ṣeun, ẹ wà ní ìlú Ìkòbẹ́ lónìí níbi tí àwọn ọmọ Òṣogbo ti ìlú Ìkòbẹ́ ti ṣe ayẹyẹ ọdún. Kí ni gbólóhùn tẹ́ lè sọ fún wa nípa ayẹyẹ ọdún tí wọ́n wáyé? Gẹ́gẹ́ bí mo ṣe wà ní ìlú Ìkòbẹ́ lónìí, inú mi dùn, ayọ̀ mi sì torí pé kí ni ó ti pẹ́ tí àwọn ọmọ Òṣogbo ti ń lọ sọ́tún lọ sósì láti mọ ibi tí àwọn ọmọ Òṣogbo kù sí ní orílẹ̀-èdè mi. Ìyàlẹ́nu ló wá jẹ́ fún mi pé àwọn ọmọ Òṣogbo tó wà ní ìlú Ìkòbẹ́ wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Èyí kọ́ ni àkọ́kọ́ ọdún tí wọ́n kó jáde, àmọ́ eléyìí ni àkọ́kọ́ ọdún tí a bá wọn ṣe inú wa sí ìdìbò ara wa yá dáadáa. Irú eléyìí náà ni a mọ̀ rí àwọn wá bí tí gbogbo àwọn ọmọ Òṣogbo bá kún kù sí pé kí wọ́n jáde kí wọ́n jẹ́ ká fọwọ́ sowọ́pọ̀ lórí àgbájọwọ́ adúsọ̀yà Ọ̀ṣun sì gbé gbogbo wa o. Ẹ ṣeun, lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí aṣíwájú kí lẹ̀ ń ṣe láti lè kó gbogbo ọmọ Òṣogbo tó wà lórílẹ̀‐èdè Benin pọ̀? Ìmọ̀ràn mi fún gbogbo àwọn ọmọ Òṣogbo títí di ọjọ́ iwájú ni pé ìfẹ́ tá a bá fi kóra wa pọ̀ iná ni mo bá wa lọ títí àwọn ọmọ wa tó sì wà nínú ìwé ìtàn pé àwọn bàbá àwọn náà máa ń ṣe ẹgbẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo ní orílẹ̀-èdè Benin, a sì ní jẹ́ kí ẹgbẹ́ náà ó parun. So ìlọsíwájú lọ́pọ̀ ibi tí gbogbo àwọn ọmọ Òṣogbo tà wà lórílẹ̀-èdè Benin ó máa lé sí o. Ẹ ṣeun. Orúkọ tèmi agboolé orí ayé ní Olúọdẹ ní ìlú Òṣogbo tèmi ti wà ní ìlú báyìí. Ẹ ṣeun, mo dúpẹ́.